Hi everyone, welcome to my channel. If you are new to me, kindly click on the red subscribe button down below to subscribe to my channel free of charge so that you don't miss anything on this channel. Orúkọ mi ni Mr. Karim Adéyẹmí. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀bà. Iṣẹ́ babaláwo yìí ni mò ń ṣe. Orúkọ mìíràn tí wọ́n tó mọ̀ mí sí ní alias ni Abọ̀rẹ̀ ní OPC. Bákan náà níbi iṣẹ́ awo yìí mo jẹ́ olúawo ìṣègùn ní ìlú Akínfọlárìn lápapọ̀. Mo dẹ̀ yan iṣẹ́ babaláwo láàyò tá à ń fi ṣe olùgbàlà torí pé a ní Ifá Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe tá à ń fi tú yàn sílẹ̀, ẹni tó wà nínú ìdè, ẹni tí ó wà tí àìsàn ń ṣe, aláboyún ọjọ́ pípẹ́ tí ò rọ́mọ bí à ń tú sílẹ̀, abiwẹ́rẹ́. Bákan náà àgàn tí ò kọ́wọ́ àlàbòsùn à ń tú sílẹ̀ tó ń dẹ̀ ń finá soyún tó ń fẹ̀yìn pọnmọ nídìí iṣẹ́ Ifá Ọ̀rúnmìlà yìí bákan náà ni. Torí pé Ifá Ọ̀rúnmìlà yìí ó jẹ́ iṣẹ́ bàbá ìyá mi kó tó di pé èmi fúnra ara mi ṣe Ifá yìí. Torí Ifá Ọ̀rúnmìlà yìí tí ó bá ti bọ̀yàn ní oríwo tó bá ti já sí pé èèyàn bá ti gbà á, èèyàn kì í dédé gba Ifá Ọ̀rúnmìlà bí ó ṣe pé ó bá jáde síyàn. Kí ló fi máa ń jáde síyàn? Ẹlòmíà ní ogun ìdílé léyìí tó já sí pé wọ́n á ti wò pé ọjọ́ ọ̀la rẹ̀ ò lè dára níbi pé àwọn ọ̀tá ìdílé wọ́n á ti dènà rẹ̀ níbi pé kó má lè ní owó lọ́wọ́. Tó bá lọ ṣe Ifá tú sílẹ̀. Bákan náà ọjọ́ ọ̀la ẹlòmíràn wọ́n á ti bàjẹ́. Ọjọ́ ọ̀la ẹlòmíràn wọ́n á ti bàjẹ́ débi pé ìdíwọ́ owó wọ́n á ti fi ṣe ọ̀tá fún un. Tó bá ti lọ ṣe Ifá Ọ̀rúnmìlà yìí bákan náà ọ̀nà rẹ̀ á là. N tá à ń pè ní Ifá Ọ̀rúnmìlà yìí gangan, Ifá Ọ̀rúnmìlà òun là ń pè ní àtórí ẹni tí ò sunwọ̀n ṣe.